أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح ذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. adúgbò fún ọlọ́run ọba àlékè ọlá ẹ̀yìn ọlọ́run akí ọlọ́run ọba ọ̀gá àgbà ọba tí ó tún kádàrá kí ni àti ẹ ká máa bẹ̀rẹ̀ yé di àkókò yìí. Agbára sísọ àti agbára gbígbọ́ ó ń bẹ fẹ́ni tí ń bẹ láyé. Ẹni tó ti kú kò lè máa sọ ọba tí ń sọ yìí. Ẹni tí ò sí láyé máa kò náà lè máa gbọ́ mi bí wọ́n ti ń gbọ́ mi yìí. Adúgbò fún ọlọ́run ọba àlékè ọlá tó tún fún ọlọ́nfààní bẹ́ẹ̀. Ọlọ́mọsálá ìgbà ọpẹ́ wa. Adúpẹ́ àná, adúpẹ́ èní, adúpẹ́ ọ̀la, ọlọ́nkọ́ gba gbogbo ọpẹ́ wa. Kòkó sí ń tọ́lọ́ ń béèrè lọ́wọ́ àdúkà dúpẹ́ náà lọ. Wàllá ọba ọlọ́pẹ́ lọ́lọ́. Ọba tá a máa dúpẹ́ fún ní gbogbo ìgbà. Ọlọ́run dákun gba ọpẹ́ náà. Àtọ̀rọ̀ àlékún kí ọlọ́run àti gọ́lọ́ fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. Anábì tí ọba àlékún ọlọ́fà al-Qur'an rán sáyé. Lọ́nà kan bá lóun fẹ́ ṣe wáàsí, àbọ̀ òun fẹ́ ṣe tẹ́síkírà. Anábì náà ni ọ̀gá gbogbo ẹni tó ṣe bẹ́ẹ̀ lórí ilẹ̀. Ọlọ́run bá sàlékún kẹ́ àti gẹ̀fọ́gà wa náà. Abẹ́ ọlọ́run bá lékún ọlá gbogbo àwọn afárá tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ bá sàlékún dáadáa fún wọn. Wọ́n tó ti kú láyé foríjì wọn. Wọ́n tó kù láyé ọlọ́run jẹ́ kí dára wọn kó tó bọ̀ pẹ́ lórí dáadáa. Àlékún àlàáfíà ọlọ́mọsálà bá jogún rẹ̀ fún wọn. Allahumma àmín. Jàmáà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. A tó ti pàdé lórí ètò wa lénìí. Kó tó jẹ́ pé èmi ní kára ni mo wà ní kálẹ̀ lénìí. Ọlọ́run ti kálẹ̀ ara rẹ̀ lénìí nìyẹn. Ọlọ́run kó bá fàlùbáríkà sí i. Tọ́pìkì wa eléyìí tá a fẹ́ wò lénìí. Wọn náà ní a pè ní your parent your paradise. Your parent your paradise. Àwọn òbí rẹ àwọn náà ní àlìjánná rẹ. Àwọn òbí rẹ àwọn ní àlìjánná rẹ. Ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó ní onírídọ́láhì fi raddil walidayn wa suqtillahi fi suqtil walidayn. Ó ní ẹjọ́ yé ànábì wí bẹ́ẹ̀ pé ìyọ́nú ọlọ́run ó ń bẹ nínú kárí ìyọ́nú òbí ẹni. Bẹ́ẹ̀ sì ni ìbínú ọlọ́run ó ń bẹ nínú kúbí ẹni ó máa bínú sí ni. A jẹ́ pé dandan ni ká wọ́n náà bá ti rí ìyọ́nú àwọn òbí wa. Dandan ni ká sọ́ra fún kí àwọn òbí ẹni kó máa bínú sí ni. Bí òbí bá yọ́nú sí ni inú ọlọ́run dùn sí ni. Bóbi bá ń bínú ọlọ́run náà ń bínú. Bóbi bá ń bínú sí ọ ó ti rí rẹ̀ pé ọlọ́run náà ń bínú sí ọ nìyẹn. Olùjẹ́ tọ́pìkì wa lẹ́yìn wọn náà ní ká wò ó àwọn òbí wa àwọn ní àlìjánná wa. Bọ́wọ́ bá fẹ́ wà àlìjánná dandan ni kò sí dáadáa sáwọn òbí rẹ. Ara àlìjánná látara òbí tó bínú sáyé èyí àti máa rí náà he látara pé kò sí dáadáa sáwọn òbí ẹ̀. Al-Qur'an tí wọ́n àyàtà kàwọlé yẹn Olúwa ní qada rabbuka ọlọ́run ọba rẹ̀ pàṣẹ alla ta'budu illa iyyah pé gbọ́dọ̀ jọ́sìn fún kínní kan àfihàn nìkan. Ọ̀dọ̀ rẹ̀ ní kẹ́ darí ìjọsìn wa torí nítorí rẹ̀ dá sórí ilẹ̀ náà nìyẹn. Òun ló dá wa àwọn kan ló dára wa. Níta tó fi ń jẹ́ ẹ̀dá òun náà ló kó kalẹ̀ lórí ilẹ̀. Àwọn kan wọ káàkiri ni omi tá a mú iṣẹ́ ọwọ́ wa kọ́ bọ́lá máa ní kí gbogbo omi ọgbẹ kò sóbi kan tá a máa mú mọ́. Oúnjẹ tá a ń jẹ agbára tí ń fi ń jáde ọlọ́run ló ní oní ọrọ̀jò láti sẹ́mà oní òmùntà bá gbìn jáde láti inú ilẹ̀ oní reproduce fún wa agbára abẹ́ òun ló ní. Ọlọ́dẹ àbọ̀dọ̀ jọ́sìn fún kíní kan àfẹ́mí nìkan. Ìyá gbogbo ìjọsìn èmi lè gbọ́dọ̀ dórí ẹ̀kọ́ èèwọ̀ ni kẹ́ni kí ọmọ ènìyàn kọ́ lọ́ọ́ máa ṣe nǹkan mi lẹ́yìn ọlọ́run. Ẹni tó bá ti ń ṣe nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run tó dá ó ti lọ́ọ́ gbé fún nǹkan mi nìyẹn.
ó ti fi ẹ̀tọ́ Ọlọ́run ọba tó dá ó ti fi ráre kò sì sí bó o ṣe ní jẹ ìyà àbí tó bá jáwọ́ mẹ́lòkù ẹni tí ń sin kánmi ẹlẹ́yìn Ọlọ́run tó bá kú sórí bẹ́ẹ̀ kò sí àánú kankan fún Ọlọ́run wallahi lazim torí ẹ̀tọ́ Ọlọ́run torí rẹ̀ dá wa nìyẹn Ọlọ́run ni ẹ máa lọ sórí rẹ̀ lọ sìn mí wa ma khalaqtul jinna wal insa illa liya'budun Ọlọ́run ẹ̀yẹ èèyàn àtàlìjẹ̀nú èmi ni mo dá ẹ̀kọ́ sẹ́lómi ìtọ́ dá yín ìwọ̀n wá dá yín lásán yóò nídìí tí mo torí ẹ̀ dá yín ìdí tí mo torí ẹ̀ dá yín náà ni pé ẹ lọ sórí rẹ̀ lọ sìn mí àjẹpẹ́ nǹkan àkọ́kọ́ nìyẹn Olúwa ní qada rabbuka alla ta'budu illa iyyah Ọlọ́run pàṣẹ pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kínníkan àfọ̀hún nìkan wọ́n ní wa bil walidayni ihsana lẹ́yìn yẹn ntótó tẹ̀lé yẹn ẹ̀tọ́ tó tẹ̀lé yẹn Ọlọ́run ní ẹ̀tọ́ àwọn òbí yìí ẹ̀ sí dáadáa sáwọn òbí yín ajẹ́pẹ́ lẹ́yìn Ọlọ́run òbí ló tó kàn wallahi lazim lẹ́yìn títóbi tọ́lọ́run tá a gbọ́dọ̀ fún Ọlọ́run ní ìwọ tiẹ̀ tá a gbọ́dọ̀ gbé fún kéré kan bí òbí ló tún kàn Ọlọ́run wa bil walidayni ihsana àwọn òbí yín méjèèjì apàṣẹ fún ọmọnìyàn kó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì bí sì ti ń bẹ nínú gbogbo ìwé Ọlọ́run nìyẹn nínú tírà Ànábì Mùsá alayhi salatu wassalam náà gbẹ́ni at-Tawrah ààrí àwọn ọmọ ìyá wa Christian wa ní Old Testament Olúwa ní wọ́n ní òfin àkọ́kọ́ òun náà ni pé ìwọ kò gbọ́dọ̀ ya erékèrè lẹ́yìn Olúwa ẹlẹ́dàá rẹ òfin ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé bọ̀wọ̀ fún àwọn òbí rẹ kí ọjọ́ rẹ kó lè bá a pẹ́ lórí ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ a jẹ́ pé nǹkan kan náà ajọ́ ń wí bó ṣe wọn lọ́lùkọ́ á nẹ́ni Ọlọ́run qada rabbuka alla ta'budu illa iyyah nǹkan àkọ́kọ́ Ọlọ́run kan ní kó sùn ẹlẹ́ẹ̀kejì àwọn òbí rẹ ṣe dáadáa sí wọn wa bil walidayni ihsanan wọ́n ní imma yablughanna indakal kibara Ọlọ́run tí àwọn méjèèjì pàápàá jùlọ tí wọ́n bá darúgbó sí ẹ lọ́wọ́ wọ́n dàgbà sí ẹ lọ́wọ́ Al-Qur'an ní fala taqul lahuma uffin má jágbe mọ́ wọn má ṣe sí ọ wala tanharhuma má ṣe jágbe mọ́ wọn má ṣe sí ọ wọn má ṣe jágbe mọ́ wọn má bú wọn má nà wọn gbogbo ntọ́jọ bẹ́ẹ̀ má ṣe é má pòṣe sí wọn. wọ́n ní la taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima lọ́ni wọ́n má ọ̀rọ̀ dáadáa ní kọ́ máa sọ sáwọn òbí rẹ̀ ọ̀rọ̀ alápọ̀nlé máa fojú kéré òbí ẹ bọ́lá ti sọ fún wa nìyẹn ọlọ́run ní ò gbọ́dọ̀ bú wọn ò gbọ́dọ̀ jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima àṣetọ́lọ́ ń pa wá nù. wọ́n á ní àwọn òbí yín náà táwọn wí gẹ́gẹ́ bó ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ àyẹ̀nú Al-Qur'an lọ́lọ́run ti sọ̀rọ̀ ẹyọ kẹ́yìn pé ká ṣe dáadáa sí wọn ó ní imma yablughanna indakal kibara tí wọ́n bá dàgbà sí ẹ lọ́wọ́ darúgbó sí ẹ lọ́wọ́ ahaduhuma ìkan nínú wọn ní aw kilahuma àbáwọn méjèèjì wọn ní fala taqul lahuma uffin má sì sí ọwọ́ wala tanharhuma má sì jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima má sọ̀rọ̀ alápẹ̀lẹ́ fún wọn wọn ní waqfid lahuma wá rẹ̀ sílẹ̀ fún wọn ìyá apá rẹ̀ agbára tó ní ipò tó wà fi pọ́n àwọn òbí rẹ lé tó bá déwájú àwọn òbí rẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé wájú òbí rẹ ló dé Ọlọ́run rẹ ìyá apá rẹ sílẹ̀ ìyá ẹ̀ olùmúwáyé tí wọ́n bá bí ọ ní ipò tí wọ́n wá dì mú nì só lè débẹ̀ ni ń tọ́ padà wá dà lé ní só lè dání àwọn ni wọ́n bí àwọn náà ni wọ́n tó tọ́jú rẹ nígbà tó àlọ́mọdé olùwàní rẹ ìyá apá rẹ sílẹ̀ fún wọn èrè tí ọba lékè ọlá ipò tó bá lékè ọlá gbé ọ sí méjì òrùbọ lójú ó ní waqul wá máa sọ pé rabbir amhuma olúwa o mò ń gbìyànjú láti ṣe dáadáa sáwọn òbí mi ṣùgbọ́n ìwọ ló lè kẹ́ wọn ọlọ́dàkùn bá mi kẹ́ wọn bí wọ́n ṣe kẹ́ mi nígbà tí mi náà wà ní kékeré lára àwọn àyà tó lọ́n fi pa wọ́n láṣẹ ní pé dandan ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ojúṣe wa ni ọ̀rẹ́ yẹn ni tọ́jọ́ pé bẹ́ẹ̀ yẹn bá ṣe irú Ọlọ́run sì máa dùn sí bẹ́ẹ̀ yẹn bá ṣe wàláhì onítọ̀hún yóò rí ìbínú Ọlọ́run kọ́ dà wá níbi ìbínú ẹ̀ ìbínú òbí aburú púpọ̀ ni fún ọmọ so gbogbo ẹni tí ń jí ọmọ ọ gbọ́dọ̀ ṣe gbogbo òbí ọjọ́ pátá láti rí pé òbí èrè ò sí ní ipò pé wọ́n ń bínú sí ọ. Al-Qur'an nínú àyà mi Olúwa ní kódà àwọn òbí yẹn ṣe dáadáa sí wọn
tọ́bọ̀ wá dépò pé wọ́n wá ń dà yín láàmú láti ṣe ẹ̀tọ́ tèmi ọlọ́run wọ́n wá fẹ́ kẹ́ ẹ gbé fún ẹlòmíì ibi tọ́lọ́run ti ní kọ́ ọmọ tẹ̀lé wọn nìyẹn pé wọ́n wá pa ọ́ láṣẹ pé kọ́ wa máa ṣe nǹkan mi lẹ́yìn ọlọ́run tọ́wọ́ pé ọlọ́run ti kọ́kọ́ sọ pé ẹ̀tọ́ tó ní ká jọ́sìn fún un ọlọ́run tóbi bá wá pa ọ́ láṣẹ pé kọ́ wa ṣe nǹkan mi lẹ́yìn òun ọlọ́run má tẹ̀lé wọn ọlọ́kọ̀ wa tẹ̀lé wa tẹ́bí sabila man anaba ilayya wọ́n á tẹ̀lé ojú ọ̀nà àwọn tí wọ́n ń gba ojú ọ̀nà tèmi ṣùgbọ́n wa sahibihuma fi dunya ma'rufa tí wọ́n síbẹ̀síbẹ̀ bá wọn sọ̀rọ̀ láyé má bá wọn ṣọ̀tá má bá wọn jà ọwọ́ a máa bá wọn sọ̀rọ̀ ẹni tọrọ yé ọ̀fẹ́ bá wọn sin nǹkan bíi lẹ́yìn ọlọ́run tọrọ náà wọ́n fẹ́ o sì fẹ́ sẹ̀ wọ́n ọwọ́ wa láàrin méjì àárín pé ọfẹ́ pílìsì ọlọ́run sì fẹ́ pílìsì àwọn náà àwọn sì fẹ́ takò ọ àwọn fẹ́ dí ọ lọ́wọ́ láti pílìsì ọlọ́run wa ni ò gbọ́dọ̀ gbé ẹ̀tọ́ ti òun ọlọ́run kò gbé fún wa ṣùgbọ́n ò gbọ́dọ̀ fẹ̀tọ́ tí wọ́n náà ráre bàbá wa bọ́ sínú kò bẹ́ẹ̀ àbíkọ́ ya sílàákàyè ò gbọ́dọ̀ bá wọn jà ò gbọ́dọ̀ bínú sí wọn ṣùgbọ́n ò gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ tí wọ́n ń pa ọ́ pé kó takòtò náà ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó ní àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo ẹni tó bá lóbi láyé a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ńlá ni òbí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábìnrin náà tó bá dọjọ́ ọgbẹ́ ìdàlùkìyàmà àwọn ará mẹ́ta kan bẹ tí èmi ọlọ́run ò ní síjú àánú wò wọ́n n ò wá ní rójú èmi ànábì náà wọ́n ní ìran mẹ́ta ni wọ́n ó ní ìran àkọ́kọ́ òun náà ni ẹni tó ṣe òbí ẹ̀ ọ̀sẹ̀ ìyá ẹ̀ ọ̀sẹ̀ bàbá ẹ̀ wọ́n wá ń bínú kò sí wọ́n náà bí ó ṣe bẹ̀rù tí ó tù ú bá kí wọ́n forí jì í kíkó tó dé ọwọ́ akúṣe orí bẹ́ẹ̀ kò lè rójú àánú ọlọ́run kìámà kò sí lè rójú orí àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní alákọ̀ọ́kọ́ ni ọlẹ́rẹ̀kejì tárùkù sunnati ẹni tí ń fi ìlànà èmi ànábì tí fi ń ráre ó fi sílẹ̀ ọ̀tẹ́lé ẹlẹ́ẹ̀kejì ni ẹ kò lè rójú rẹ̀ mílíọ̀nù kìyàmà ó ní bẹ́ẹ̀ náà ni máa ń zokirtu inda wa falam yusalli alayya ẹni tí wọ́n dárúkọ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò wá ṣe sàlátù fún mi ẹ̀rí pé bá dárúkọ ànábì àwa mùsùlùmí ali sallallahu alayhi wa sallam ọlọ́run sàdéhùn fún wa pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ òun ó fún un ní lára mẹ́wàá bí onímọ̀ sọ́lá aláya salata wáhídá sallallahu alayhi wa ashara ní ẹni ọba sọ yọkọ fún mi ọlọ́run sí mẹ́wàá fún ajẹ́ pé wọ́n bá dárúkọ ànábì táwọn ní sallallahu alayhi wa sallama abẹ́ fi gba mẹ́wàá lọ́dọ̀ ọlọ́ni ó sì ti wà nínú province ọlọ́run pé mẹ́wàá lọ́lọ́run ó sì fún wọn náà àṣegbọ́lá ní kéèyàn ṣe àṣàlátù fún ànábì Muhammad ibi tá a ti lọ náà nípa ọ̀rọ̀ òbí wa àwọn òbí wa a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn àwọn àyà mẹ́ta kan bẹ́ẹ̀ ní Al-Qur'an tó jẹ́ pé oníbejì ni wọ́n àwọn àfáà ní bá a bá mú kẹta àbá mú kẹkù pé tọ́jú pé ọlọ́run ọba so wọ́n pọ̀ mọ́ra wọn ni nínú ẹ̀ ní àyà àkàṣe dáadáa sóbì wà alákọ̀ọ́kọ́ nínú àwọn àyà mẹ́ta ọ̀hún alákọ̀ọ́kọ́ olúwa ní atihullaha wa atihu rasula ẹ tẹ̀lé tọ́lọ́hún ẹ sì tẹ̀lé tànàbì bí ẹ bá ní tọ́lọ́ nìkan rẹ̀ ń fẹ́ máa ṣe òun ní tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run ó ní tẹ̀lé àná Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ fẹ́ tẹ̀lé ní kò sì ní rí ṣe ọlọ́run sì ní gbà ẹlẹ́ẹ̀kejì ó ní akíìmù sọláta wa tó zakata ẹ máa kírun ẹ sì máa yọ zaka bí ẹ máa ń kírun tí ń jẹ́ mùsùlùmí tí zaka bá wọ owó rẹ̀ tí kò bá yọ inú rẹ̀ ní lálàáfíà àjẹkùn méjèèjì jọ ní ni ẹlẹ́ẹ̀kẹta lọ́nà àni ṣukuru li wàlíwàlí dẹ́ríkà ilayya al-masir ọlọ́ni dúpẹ́ fún mi èmi ni mo dá ọ ojú rẹ̀ tó fi rìn rẹ̀ èmi ni mo fún ọ ẹsẹ̀ rẹ̀ tó fi rìn ni mo ní èmi ni mo fún ọ òun lu gbogbo àwọn oríkèéríkèé ara rẹ̀ èmi ni mo fi síbẹ̀ èmi ni mo po omi mú mi tó di ẹ̀dá èmi ni mo dá ọ dúpẹ́ fún èmi tí mo dá ọ gbogbo òde ara tó fẹ́ lò láyé náà èmi ni mo dá dúpẹ́ fún mi oníwáléwálé dẹ́ríkà wọn ni dúpẹ́ fún àwọn òbí rẹ̀ méjèèjì náà tọ́ra àwọn ẹni wọ́n bí ọ àwọn ẹni wọ́n sì tọ́jú rẹ àwọn ẹni wọ́n bí ọ dandan ni kò dúpẹ́ fún wọn áyà kẹta nu tọ́jú pé oníbejì ni bẹ́ẹ̀ bá ní ọlọ́run nìkan ni wọ́n mọ̀ sí kò sí tọ́kan pẹ̀lú àwọn òbí òun ọlọ́run ò ní gbà wallahi lazim ọlọ́run ò ní gba ìbáàdà ẹni tó bá rí ìbínú àwọn òbí ẹ̀ méjèèjì tó táwọn òbí ń bínú sí àbíkọ́ ọ̀ya wá ìyọnu wọn tó lẹ́nu ọgbọ́dọ̀ yé wa dáadáa pé ojúṣe ńlá ní ń bẹ lórí ọmọ lórí àwọn òbí rẹ̀ méjèèjì Al-Qur'an padà wá ṣàlàyé fún wa pé kí ló dé tí wọ́n fi ní ìwọ̀ tó nípa tó bẹ́ẹ̀ onítorí pé amalati ummuhu wahnan ala wahn ìyá rẹ̀ lóyún ẹ̀ pẹ̀lú nira ńgbà tó lóyún ẹ̀ pẹ̀lú nira ó ń ru oyún ká pẹ̀lú nira ó tún bí pẹ̀lú nira ó tún ń tọ́jú rẹ̀ pẹ̀lú nira gbogbo ẹ̀ nira ló bá dé ó ń tọ́jú rẹ̀ pẹ̀lú nira
ìwọ tó wá di gbàǹgbà tó di gbogbo tó ọ̀dà lẹ́ni ó ti gbàgbé ìjọ tí wọ́n bí ọ sáyé ni tó ń pọ̀ ọ̀nà tí yóò jẹ́ lè rántí ìjọ náà máa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí ọ lójú tó ń kí ọ nímú ìwọ náà ni ẹni tí màmá gbé síkùn fún odidi oṣù mẹ́sàn-án a máa lé ńgbà mi tí fi ń dààmú káàkiri níjọ́ tí a fẹ́ bí ọ tìnira lọ́bàdé ọyá máa gbìn ọyá máa gbìn láàrin ikú láàrin yóò kú yóò yè ni wọ́n fi bí ọ ó tún wá bí ọ tán olúwa nígbà tó tún bí kalẹ̀ tán ó tún wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú wá fi sọ́ọ̀lù wú tẹ̀lẹ̀ fúwúdẹ ṣàrà alukóra ní odidi 30 oṣù 30 months ló tún fi bí tó fi jẹ́ pé ọmọ yẹn bùkátà ń lọ jẹ́ fún ìyá yóò máa gbé káàkiri yóò máa fẹ́ lójú yóò máa fẹ́ nímú ebi ìgbà tó bẹ̀rẹ̀ sí ní rìn tó ń sẹ́rí káàkiri ní ìyá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sinmi díẹ̀díẹ̀ bọ́ọ̀ bá sùn kò ní ilé sùn bọ́ọ̀ bá jẹun kò ní ilé jẹun àwọn ẹ̀yà wọ́n ń ṣe wàhálà púpọ̀ lórí ọmọ ó ló fi jẹ́ pé ojúṣe lórí òbí tìyá tún gbé pẹ́ẹ́lí lọ́dọ̀ ọlọ́run ju bàbá lọ. anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan lọ́wọ́ bá anábì ń jọ́ka ọwọ́ ní ẹ̀rẹ́ anábì man tá a lẹni náà lórí ilẹ̀ tí mo lẹ́tọ̀ọ́ kí n ṣe dáadáa sí jùlọ ní gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀. anábì sallallahu alayhi wa sallam wá dá lóhùn pé ummuk ìyá rẹ ni. arákùnrin wa tún béèrè pé ọ̀dà ìyá mi ni lẹ́yìn ìyá mi ta ló tún kàn alábi tún ní ummuka ìyá rẹ náà tún ni ìyá mi lẹ́lẹ́kejì ó ní ọ̀dà lẹ́yìn ìyá mi ta ló tún kàn alábi tún ní ummuka ìyá rẹ náà tún ni lẹ́yìn náà wá ní thumma abuka fa adnaka lẹ́yìn náà ó wá kan bàbá rẹ ó wá kan báwọn yẹn ṣe ń sún ọ bí wọ́n ti ń sún ọ ṣùgbọ́n ní àkọ́kọ́ ìyá ó náà ló tún gírẹ́rì tù ìyá náà ló tún gbé lẹ́ẹ̀kẹta àwọn ló ti dárúkọ ìyá lẹ́ẹ̀mẹ́ta wọ́n wá dárúkọ bàbá lẹ́ẹ̀kan wọ́n á ní àwọn tó súnmọ́ náà ṣe dáadáa sí gbogbo ní àkọ́kọ́ tó gbọ́dọ̀ ṣe dáadáa sí jù yá rẹ̀ àwọn òbí ọ méjèèjì àgbọ́dọ̀ tọ́jú wọn ẹni tí wọ́n bá tọ́jú òbí ọ̀rẹ́ ńlá lọ́dá tí máa ń kí wọn lọ́wọ́ nígbà tó bá gbá ààwẹ̀ rẹ̀ onílàlàáfíà wọ́n ti pé ìyá rẹ̀ ń bẹ bàbá rẹ̀ ń bẹ wọ́n wá ń rí bínú wọn so o gbọ́dọ̀ ṣe gbogbo ògbìyànjú ní àkókò tá à ń pariwo ìlú lé bó ṣe lé tó náà àwọn òbí rẹ tí wọ́n ti di arúgbó o gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ kí àwọn máa jẹ wọ́n yọ wá ní àtòrí pé owó yẹn ò tí ì pọ̀ ní èyí tí ọ̀pọ̀ yẹn náà o gbọ́dọ̀ máa ṣàánú wọn kékeré tí ń bẹ lọ́wọ́ rẹ yẹn náà jí wọ́n máa rí pé nínú kékeré yẹn ò ń mú wá o gbọ́dọ̀ tọ́jú àwọn òbí rẹ abẹ́lọ́hún okùn àtàgbàdà dábì tọ́jú àwọn òbí ọlọ́mọsálà fún wa ojúṣe wa ni ká tọ́jú àwọn òbí wa pàápàá jùlọ tí wọ́n bá darúgbó sí wa lọ́wọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní ìtọ́jú òbí bó ṣe ṣe pàtàkì tó ọ̀nà tá a lè gbà tọ́jú òbí nígbà tá a ti mọ̀ pé òun níṣẹ́ tó dáa tó lọ́dún nífẹ̀ẹ́ sí nínú iṣẹ́ tá a lè ṣe láyé pé àwọn òbí wa wọ́n gbọ́dọ̀ rí àánú gbà wọ́n gbọ́dọ̀ rí ìkẹ́ àwọn náà ti kọ́kọ́ kẹ́ ọ síwájú wọn náà gbọ́dọ̀ gbìyànjú kọ́ kẹ́ wọn níjọ́ tí wọ́n wà lọ́lẹ̀ àwọn lágbára níjọ́ náà wọ́n fi agbára wọn tọ́jú rẹ àwọn tí wọ́n á dọ̀lẹ́ lẹ́nìí wọ́n lágbára wọn gbọ́dọ̀ sí dáadáa sí wọn òbí rẹ ọgbọ́dọ̀ máa bínú sí ọ ìjà tí ń bẹ láàrin ìwọ àti bàbá rẹ ọgbọ́dọ̀ lọ parí ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìdààmú ńlá lọ ń tọrọ torí ìbínú òbí a máa báyé èèyàn jẹ́ kó tó bọ̀rún jẹ́ kì í sọ̀rọ̀ nìkan ní ìbàjẹ́ gbogbo ẹni tí obìnrin bá bínú sí tó bá fi kú la ilaha illallah bí ó sì wá ara ní ọlọ́run àwọn ọmọ wò ó ìdí kan tóbi lè máa bínú tọ́mọ ó sì escape ó lọ́lọ́run ti sọ yẹn tó bá jẹ́ pé nítorí ipò ń ṣètò lóhùn lòbí fi lóhùn ń bínú pé torí pé ọ̀rọ̀ á máa bá bọ̀ òrìṣà àwọn ọlọ́run ní fi ilẹ̀ pẹ̀lú bínú ẹ̀ ṣùgbọ́n ìwọ máa ṣe ojúṣe tiẹ̀ fún kó o sì máa ṣe dáadáa fún kó o sì wọ́n náà bó o sì fẹ́ mọ́kàn rẹ̀ wá lọ tí mo má bá ṣẹ́ bọ́ torí pé ẹjọ́ pàdé lọ́dọ̀ ọlọ́run ilayya al-masir àti ìwọ àti bàbá àti ìyá ẹ̀ ń padà bọ̀ wá bèmí tí mo dá yín èmi ni wọ́n ṣèdájọ́ láàrin yín ọlọ́run sì máa ti ń bẹ nígbà ọ̀yà rẹ̀ ṣùgbọ́n láti ọ̀bá jẹ́ àwọn àfáà ní ọ̀nà mẹ́wàá lágbọ́dọ̀ gbà láti tọ́jú àwọn òbí wa tí wọ́n bá bùkátà bẹ́ẹ̀ ní alákọ̀ọ́kọ́ at-ta'am oúnjẹ ìní ìtajà tóbi bá jẹ́ òbí tí kò lè dára ẹnu ara rẹ̀ bọ́ àbódé stage rẹ pé kò tó oúnjẹ tó fẹ́ jẹ mọ́ ìwọ ọmọ ọgbọ́dọ̀ provide oúnjẹ tí àwọn òbí rẹ̀ jẹun bàbá àti ìyá wà ní àṣàmà fámìlì mi bó ṣe ń tọ́jú àwọn ọmọ àti ìyàwó rẹ ọgbọ́dọ̀ tọ́jú àwọn òbí rẹ náà ọgbọ́dọ̀ rí àwọn òbí rẹ bí bùkátà àti bùkátà ni wọ́n jẹ́ fún wọn náà tó ọgbọ́dọ̀ bíyá bó ṣe gbé ti ara rẹ tó gbé lérí ọgbọ́dọ̀ gbé ti wọn náà lórí bẹ́ẹ̀ á nítorí pé ọfẹ́ tọ́jú ìyàwó fẹ́ tọ́jú ọmọ nítorí pé ọfẹ́ sanwó skul ọmọ lọ́ba neglect ìyá níbi máa ń pa ya níbi máa ń pa bàbá
ojúṣe rẹ ni láti tọ́jú wọn. àwọn afáàní àtọ́ àwọn ní ìtajà tí ó bá jẹ́ pé kò sóúnjẹ tí òbí ọ̀jẹ́ ojúṣe ọmọlẹ́ni náà kó wá máa wó oúnjẹ táwọn òbí rẹ̀ ọ̀jẹ́ lára ọ̀nà tá a gbà tọ́jú wọn nìyẹn. ó ní ẹlẹ́ẹ̀kejì alikadma ní ìtajà ìtọ́jú wọn ká sáfù wọn ká mójútó wọn tí wọ́n bá bùkátà lọ sí bẹ́ẹ̀ òbí tí wàá dẹni tẹ́ ó wà lórí àárẹ̀ tó nídìí ẹni tí ó tọ́jú ẹ̀ ìwọ ọmọ ojúṣe rẹ̀ nǹkan tọ́jú wọn wọ́n ń tọ́jú wọn nílé ní àbẹ́lẹ́ ilé ìwòsàn ni wọ́n wà ó gbọ́dọ̀ mójútó wọn ọwọ́ tiẹ̀ wá dẹni tó jẹ́ pé kò tiẹ̀ wá lè jáde má ó gbọ́dọ̀ mójútó wọn àìsàn tí ń ṣe wọ́n ní ó gbọ́dọ̀ mójútó wọn ó gbọ́dọ̀ fún wọn lẹ́kọ́ jẹ́ pàṣẹ kó sá pa wọ́n dànù kó wá máa rewó jọ òpònú wọ́n máa rewó òkú jọ owó tí ó fi sòkú jọ ta ló bí olókù ṣe kó o sòkú mùsíbà ni èèwọ̀ tí ẹni nínú Islam kéèyàn olókù lòun fẹ́ máa ṣe àtọ́jú ẹni tí òbí rẹ tí wọ́n ní kó tọ́jú ọ̀tọ́jú ẹ̀ àwọn ẹni tí kó kú ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bí ààrẹ bá kú bí bàbá bá kú ń tọ́ jẹ wọ́n ni kó o sìn wọ́n dé tẹ́ kẹ́ ẹ wẹ̀ wọ́n kẹ́ ẹ dì wọ́n kẹ́ ẹ sìn wọ́n dé tẹ́ ń tọ́ jẹ wọ́n nu tó ní ká sòkú kì í ṣe ìlànà àwọn ẹni Ọlọ́run abá tí wọ́n ń ṣe làwọn èèyàn yìí bá bẹ̀ ni wọ́n gbà tó dandan kọ́ kò tiẹ̀ dá ẹni àwọn tí kú ẹ ti sáré lọ máa ń kára ẹ ti lọ máa sọ ta lọ bẹ̀ ní gbogbo yẹn ẹni tẹ́ wá torí ẹ̀ máa sọ nígbà tí ń bẹ láyé ebi ń pa kò ló ń jẹjẹ ráyè tiẹ̀ àwọn Yorùbá wọ́n ní owó tí wọ́n dájọ́ tí wọ́n fi sin òkú bọ́yá tí wọ́n bá dájọ́ nígbà tí ẹni tó kú tí ń bẹ láyé ní ìbáyà ìbá tí ì ti kú ìbáyà tí wọ́n sẹ̀mí ntọ́lọ́ ń bẹ̀ wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run náà kó tọ́jú òbí rẹ̀ kó tọ́jú wọn èyí tó ṣe nígbà tí wọ́n ń bẹ láyé ló ṣe pàtàkì púpọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àlùjáàbà ìdáhà tóbi rẹ bá pè ọ́ gbọ́dọ̀ dáhùn báyìí ṣe wáá dà lẹ́ni ọ̀wọ́n ń gbé lẹ́kọ̀ọ́ ìyá ń bẹ nílùú àbí bàbá ń bẹ nílùú wọ́n á pè ọ́ ìdí kan ò sì ní jẹ́ kó ráyè lọ ọmọ bó ṣe pìrìsẹ́ǹtì bó ṣe sọ lọ́nà tó múra akáyè wá ẹ̀tọ́ tí wọ́n ń fẹ́ ọgbọ́dọ̀ máa ṣẹ̀tọ́ wọn fún wọn wọ́n fẹ́ rí ọ ní gbogbo táǹfààní bá ti wá wà ọwọ́ àyọjú sí wọn lára ń tá a fi tọ́jú àwọn òde wa nìyẹn ètò ọ̀hà ìní amẹ́rà wọ́n ní lára ẹni tí wọ́n bá pàṣẹ pé tí mo fẹ́ rè kọ́ wá tẹ̀ láṣẹ kó o ṣe tí wọ́n fẹ́ ọmọ ìdá púpọ̀ tí kì bá ṣe pé wọ́n pa ọ́ láṣẹ láti ṣe ń tọ́lọ́ wọn fẹ́ àbẹ́ láti ṣe nǹkan tí ó dá kó o ṣe tí wọ́n fẹ́ nì inú wọn wàá dùn sí ọ ìdùnnú tí ń jáde látọ̀dọ̀ wọn nì àǹfààní ńlá ló jẹ́ fún ọ bẹ́ẹ̀ náà ni bàbá fẹ́ bá wọn sọ̀rọ̀ kọ́ wá jẹ́ bẹ̀lẹ́yìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àyíjágbe àyípariwo mú bí ẹni àyímọ̀ fẹsẹ̀ jẹ́lẹ̀ níwájú òbí ẹni ọmọlọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn òbí rẹ lára ìtọ́jú wọn oná ní alukásùà nínú ìtajà ká dá sọ̀rọ̀ wọn wọn ò gbọdọ̀ máa wà kísà kí wọ́n má ṣe rí mọ́ kí wọ́n má lè jáde mọ́ nítorí àyẹ̀rọ sọ̀wọ̀ ìwọ ní lòsí ìyá ń wọ ọmọ ń wọ àárẹ̀ ìyá ń wọ àkísà kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ fẹ́ni tí máa ń wọ ìyọ́nú Ọlọ́run lára ń dábẹ́ tọ́jú àwọn òbí wa nìyẹn alẹ́mọ̀síhù kàlífọ́hù àwọn ẹlẹ́kọ̀ọ́ wa ní bàbá ń lọ pẹ̀lú bí ẹni àmọ́ abẹ́lẹ́ yìí wọ̀ ni àyẹ̀mọ̀ sáré lọ wájú pé dáàdì báwo lẹ́sẹ̀ rìn báyẹn wo ìrírí kò bá tèmi mu ó yin tiẹ̀ wálẹ̀ torí pé ìwọ sì lágbára lẹ́nu àwọn tí ń dọ̀lẹ́ ìwọ náà padà wá dọ̀lẹ́ o wọ́lá gbogbo tí wọ́n náà bá ṣe fáwọn òbí rẹ bọ́lọ́mọ́ ní kàmí tiẹ̀ ní ogun ó gbà lára àwọn ọmọ rẹ wàláhi lásìkò bó o ṣe ọwọ́ sọ ya rẹ̀ dàjẹ́ ìyàjẹ́ ni ya rẹ̀ àjẹ́ ọjàjẹ́ ni ò ti jẹ́ ọ́ ni ò ti pa ọ́ láti kékeré ìwọ ń lọ́tọ́jú ẹ ìwọ wá dàjẹ́ lẹ́nu mọ̀ wá wá kú wá tọ́ mọ̀ wá kú wá àwọn ògbégbèkú gbélé ọ lọ́wọ́ a sọ pé àwọn èèyàn máa lágbára ìwé òkùnkùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwọ ṣẹ̀tọ́ kọ́nà wọn yọnu sí ọ bọ́ ọba wá ń ṣẹ̀tọ́ bẹ́ẹ̀ bá lóun fẹ́ sí ọ ní sùtá ọlọ́run nígbà tọ́jú ìyá rẹ tọ́jú bàbá rẹ wọ́n ní lára ń dáàbì tọ́jú wọn náà ní pé tí wọ́n bá fẹ́ ká fún wọn nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí ká máa fún wọn nǹkan tí wọ́n ò fẹ́ ká máa ṣe é sí wọn lára ń dáàbì tọ́jú wọn náà ní ká ṣàdúrà fún wọn á ṣàdúrà fún bí ẹni àmọ́ ṣàdúrà Al-Qur'an ní wàkúl máa sọ pé Rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́mbà mi kẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kẹ́ mi nígbà tí mi náà kéré ànàkà wà bá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ béèrè léèrè ànábì òbí wa tó ní ká ṣe dáadáa sí i bẹ́ẹ̀ bá ti wá kú ńkọ́ kí la lè ṣe ǹjẹ́ dáadáa tó kù tá a tún lè ṣe sí wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti kú wọn náà ànábì wa dá ń báyìí pé bẹ́ẹ̀ ni o dáadáa kù
oní as-salatu alayhima alákọ̀ọ́kọ́ ni pé kọ́ wọn máa ṣe àdúrà fún wọn gbà tó bá ti ń kírun máa ṣàdúrà fún bí ẹ máa tọrọ fún wọn máa ṣàdúrà fún wọn èèyàn sàdákà kó sàrà lórúkọ wọn pé kọ́lọ́n kó fún wọn ní ládàá bẹ́ẹ̀ èèyàn sì bẹ́ẹ̀ wal istighfaru lahuma ká tọrọ àforíjì fún wọn lẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta ká máa mú àdéhùn tí wọ́n ṣe kalẹ̀ ká mú wọn ṣẹ ẹlẹ́ẹ̀kẹrin ẹbí ká dẹbí wọn pọ̀ gbogbo àwọn ọ̀nà tá a lè fi tọ́jú àwọn òbí wa ní tó abẹ wá gbogbo àwọn tá à ń gbọ́ wọ̀nyí ìyá rẹ àti bàbá rẹ má sá fún wọn tọ́jú wọn ṣe dáadáa sí wọn kéékèèké tó lọ́ máa ní kó bẹ lọ́wọ́ rẹ náà tó kọ́ máa sọ́dọ̀ wọn pàápàá jùlọ lákòókò ìtúlù lè yìí ẹ bá rí ìyá tí ń jẹ ìyá ẹlòmíì nílùú ó fi yá kalẹ̀ ó fi bá kalẹ̀ ńlùú òun ṣe fine man fine boy kiri ní Èkó ń bí àbí ní àwọn ìlú míì àmọ́ ṣe bẹ́ẹ̀ tọ́jú àwọn òbí rẹ ojúṣe rẹ ní kó tọ́jú wọn àwọn náà rí ọmọ tọ́jú rẹ níjó òní abíọ́bá wa gbogbo àwọn òbí wa ọlọ́mọsálà bá tọ́jú wọn ọlọ́nkọ́ bá tọ́jú wọn ọlọ́nkọ́ fún alátìsíkẹ́ tá a fi tọ́jú wọn la ilaha illallah gbogbo àwọn òbí tí wọ́n wà nípò kó wọ́n bínú ọlọ́run mọ́sálà ní tábí wá rí arábìrì yọnu ọlọ́mọsálà fún wa ìlàpẹ̀ntẹ́ tó bí bá bínú sí kò ní wà lẹ́nu náà ó ṣẹlẹ̀ lójú ayé ànábì ẹnìkan tó bí ẹ̀ ń bínú sí wọ́n pè lára sílẹ̀ ní kò rí wí àgbà tí wọ́n lọ bẹ̀ ya tí a lóun foríjì ló tó ní láì 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 wí ìwọ náà yà wọ́n náà bó ṣe ṣàtúnṣe lọ́dọ̀ bàbá rẹ lọ́dọ̀ ìyá rẹ abẹ́bà àlekọ́lá gbogbo àwọn òbí wa ọlọ́mọba ṣàánú wọn ọlọ́mọba wa kẹ́ wọn ọlọ́ọ̀lá rabbil amhuma كما ربياني صغيرا اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم